ọ̀rọ̀ ibi tó wá délẹ̀ yìí bẹ́ẹ̀ a dẹ̀ gbọ́ nígbà tó ń sọ Yorùbá ronú ó dàbí pé inú gan tó ń ròyìn ó dàbí pé bọ́n ṣe máa kó oúnjẹ sápò ni ó dàbí pé a máa ní láti rorí lọ́wọ́ yìí ó dàbí pé Yorùbá Rori la máa wà and kó tó yẹ ká tiẹ̀ rò ní pé ká tiẹ̀ ní Yorùbá tá a bá ń ronú pé Yorùbá ta kan sọ Yorùbá ṣé Yorùbá ṣe bẹ́ẹ̀ ká kan wá pátá ni àbí ká jàmàlà ká jẹ̀bà àbí ká lọ gbẹ́nu sí ní pátì àbí bóyá gbà tí àwa ló kàn ká lọ torí ọ̀rọ̀ Yorùbá tá a tiẹ̀ ń sọ àtẹ̀ láti ẹ̀ ti kọ́kọ́ mọ ta ni Yorùbá kí ni Yorùbá ibo ni Yorùbá ti wá ibo là ń lọ àwọn ìbéèrè yìí ó ṣe pàtàkì gan torí mo fẹ́ lè sọ pé àìmọye wa ni ò mọ nǹkan tí Yorùbá jẹ́ Yorùbá kọjá ká wọ aṣọ ká yangàn lóde táwọn èèyàn ṣe ń wò wá Yorùbá ìmọ̀ Yorùbá kí ni ìrísí Yorùbá gangan ṣé ẹ ò lè pa pé èṣù ní Sátánì kò ní Yorùbá nìyẹn o ò lè rò pé bóyá Odùduwà àbí Ọbàtálá àbí Ọ̀ṣun pé ẹ̀kan ni wọ́n bẹ́ẹ̀ kan tán wá tí àbámọ̀ yẹn a lè mọ ibi tá a ti ń bọ̀ a ní mọ ibi tá a ti ń lọ tó kàtẹ́ ọkọ̀ mọ̀ pé ibo la ti wá ta ní Yorùbá ní ọdún 2016 àwọn Harvard Medical School wọ́n ṣe DNA ìwádìí èdè àti ìbínibí láti ẹ̀jẹ̀ ó dẹ̀ fi hàn pé Yorùbá ní àkọ́kọ́ àwọn tí wọ́n pín láti àwọn kùkùté àwọn tó kúrú tí wọ́n máa ń rìn kiri àwa la dúró lábẹ́ sí gbé nǹkan àwa ní àkọ́kọ́ nínú gédé ọmọ ènìyàn láti bẹ̀ abẹ̀rẹ̀ sí pínyà Yorùbá ló di ìjọ lọ́kọ́ lọ àwọn ìjọ à ní pé Odùduwà mẹ́ta láti ní pé Odùduwà kejì pé ọmọ Odùduwà ẹni Òjó tó dá àwọn lẹ̀ àwọn Ìgbò náà wọ́n lọ àwọn Ìgalà wọ́n lọ àwọn aládàgbà ti ní gbogbo àwọn géńdé so láti bí 87,000 years yẹn àṣà à ń wo àyíká wa torí ìrísí mẹ́rin ló wà ilé ayé ọ̀tọ̀ ń pè ní civilization ìrísí tòyìnbó ìrísí lárúbáwá ìrísí àwọn Asia àwọn Indian àti Chinese àti ìrísí àwa àtẹlẹbá adúláwọ̀ orúkọ Yorùbá tí wọ́n fún wa yìí tá bá wò àti òkè ọya ló ti wá ní lárúbáwá Ọ̀yọ́ Yorùbá yẹn Ọ̀yọ́ àti Yorùbá ni Yorùbá ni àwọn lárúbáwá tó ń pè ní ìlú òkè tá bá wò Yorùbá àti ìlú òkè ni àbí Ọ̀yọ́ àti ìlú òkè ni ó ń jẹ́ Yorùbá tá bá wá wò kókè kí òyìnbó tó dé kí lárúbáwá tó dé kí ni a jẹ́ torí nígbà tí a kó àwa láyé àkọ́kọ́ kó ìrísí òye àti àṣà àwa la kọ́kọ́ kó jọ sí ibì kan tí à ń pè ní sí abala 16 mẹ́rìndínlógún tí à ń pè ní Ifá Yorùbá ń pè ní Ifá Ìgbò ń pè ní Afá Ìgalà ń pè ní Fá Ẹ̀dó ń pè ní Ihá àwọn Delta wọ́n pè ní Ẹfá àwọn Middle Belt àwọn náà ń pè ní Fá gbogbo ẹ̀ mẹ́rìndínlógún ni ibẹ̀ ni àpèjúwe gbogbo wa wà kó ìbò tó dé a ní nǹkan tá à ń pè àwọn tá bá wá wo Ifá wọn á ní ọmọ Odùduwà ni wá so ní tá bá wo àwọn ìtàn tó wà nínú Ifá a máa rí pé Ifá ó ní ìmọ̀ye àgbàlá ọ̀run tí wọ́n ń pè ní solar system nínú ẹ̀ Odùduwà ilé ayé ni Ọ̀rúnmìlà lóòrùn Ọ̀ṣun ní Venus bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kan tí à ń pè ní òrìṣà ńlá Ọbàtálá òun ni Júpítà òun ló tóbi jù Júpítà ló dẹ̀ tóbi jù tá a bá wo àwọn ìtàn yẹn a máa rí bí ilé ayé ṣe bó ṣe tòrò bí ó ṣe
ẹ̀fọn. So kó tó wá ṣẹlẹ̀ ni pé Ifá ó pè wá ní ọmọ Oòduà, mi pé ọmọ ilé ayé. Nǹkan tí àwọn Lárúbáwá pè wá Ọ̀yọ́ gangan ló wà fún. Ọ̀kan tó wá ṣẹlẹ̀ ní nígbà tí òyìnbó dé tó kọ Bíbélì ní Yorùbá, èdè t'Ọ̀yọ́ ló mú tó fi wá tàn kiri ní wọ́n pè ní Yorùbá. Nílẹ̀ Ìgbò ó mú èdè Ọ̀nìṣà ó tàn kiri, òun ló fi jẹ́ Ìgbò. Wọ́n dẹ̀ ṣe ní òfin pé èdè yẹn ní ká máa san school, òun náà fi kọ Bible, òun náà fi ṣe institution, òun náà fi ṣe. Ó wá dé ojú ẹ̀, wọ́n mú Ifá náà, wọ́n dojú ẹ̀ kodò, wọ́n pe èṣù ní Sátánì, wọ́n pe Ekwensu ní Sátánì náà. Àwa dààmú, àwa ń sá fún Ifá, ṣùgbọ́n òun ló ní gbogbo àpèjúwe wa, òun ló mọ ní gbogbo àṣà wa àti ìrísí ayé. Kí dẹ̀ ní ìrísí ayé yìí tó fi yàtọ̀ sí táwọn yòókù? Ní àwa mọ̀ pé ilé ayé ń yí ni, pé gbogbo ẹ̀ ń yí kiri ni, pé tó bá dẹ̀ yí yàtọ̀ padà sójú kan. Òun ni tó yẹ pé òṣùpá ó ń yí ẹ lóṣooṣù, kan tó bìnrin fi ń rí nǹkan oṣù ẹ̀ nìyẹn. Ilé ayé kọ́kọ́ fún rẹ̀ ó ń yí lọ́dọọdún, ibi tá a fi ń rí òjò tá a fi ń jẹun nìyẹn. Ọbàtálá, ìyíká Ọbàtálá 12 years ni, ọdún 12 ni. Ìyẹn ni a fi ń kẹ́kọ̀ọ́, òun náà fi ń kọ́ babaláwo, ọdún 12 ló tẹ̀ babaláwo. Tẹ́ bá wò náà primary school yín àti secondary school yín tẹ́ bá dàpọ̀, ọdún 12 ni wọ́n fi ń kẹ́kọ̀ọ́. So oríṣiríṣi àwọn òòṣà yìí ló ní nǹkan tí ó jẹ́ pé ó jẹ́ pàtó sí wọn, tí àfiṣe ara kan tí àwọn kan fi ń pè pé Ifá ò kí ń ṣe religion, pé spiritual science ni. Lọ́rọ̀ kan ṣá, bóyìnbó ṣáà ṣe wá nìyẹn tó da gbogbo ẹ̀rù mọ́ wa lójú. Àwa mọ̀ pé àti Yorùbá àti Ìgbò pé èdè yẹn díẹ̀ ló tàn, ló yí díẹ̀ láti ilẹ̀ Yorùbá títí dé South Africa. Èdè kan ni, ìyá èdè kan ni, ṣùgbọ́n díẹ̀. Kó tó tún wá bàjẹ́ kan ni pé nígbà tó òyìnbó dé tó mú, nígbà tí ẹ bá rí Àjàyí Crowther tó ní tẹ́pẹ́ òun ló kọ Bible ní Yorùbá, òun náà ló tún kọ dictionary Ìgbò. Ǹjẹ́ kò ti fi hàn pé àti Yorùbá àti Ìgbò kí òyìnbó tó bẹ̀rẹ̀ sí ń da gbogbo èrò ìkan ni wọ́n? Ṣùgbọ́n nǹkan táwọn ṣe ni pé bí wọ́n ṣe kọ Yorùbá ó wá yàtọ̀ sí bó ṣe kọ Ìgbò. Ní ilẹ̀ Yorùbá a ní ó àti àmì nísàlẹ̀, dúró pé wọ́n ṣe yẹn ní ilẹ̀ Ìgbò wọ́n fi ṣe AW. So ìlú tẹ́ bá rí AWKA ọ̀ka ni bó ṣe ṣe ìtàn pé even ní Yorùbá pẹ̀lẹ́ wọ́n yọ K ẹ̀yìn ẹ̀, wọ́n ṣe dá àwọn èdè yẹn rú nìyẹn tí wọ́n jẹ́ ká tàn. But ní àṣà wa torí àti mọ̀ pé nǹkan yí kiri, a mọ̀ pé ìgbà ń lọ ìgbà ń wá ni. Orúkọ àwọn òrìṣà yẹn tí ọmọ bí ọmọ tó bá rí pé iye báyìí ni wọ́n sọ ní Ògún ṣe kíní kan, tí wọ́n ti rí àṣà Ògún lára ẹ̀. So kì í ṣe pé ẹnìkan péré ló ń dògùn, bó ṣe ń wá tó ń lọ ìgbàgbà ni. Torí ẹ̀ àti wàá mọ̀ pé ní ilẹ̀ adúláwọ̀, ní àwọn àtẹlẹgbà adúláwọ̀, ó ní àwọn mọ̀ pé èṣù, àwọn mọ̀ pé Sátánì, kò tó yìnbọn ń pè ní Sátánì àti Ọlọ́run ìkọ̀kan ni wọ́n. Torí tìbí tirẹ́lá dálé ayé ìkọ̀kan dẹ̀ ni. Ṣẹ̀rí ọwọ́ mi bó ṣe funfun bíi náà ló ṣe dúdú, wọn kì í ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, ọwọ́ kan náà ni. Ṣùgbọ́n òyìnbó ó sọ di ọ̀tọ̀ọ̀tọ̀. Ibi tí àṣà tiwa ti yàtọ̀ nìyẹn. Kò sí nílẹ̀ adúláwọ̀ tẹ́ bá ti máa rí ibi tí wọ́n ti ń sin Ọlọ́run. Torí wọ́n mọ̀ pé nínú bẹ́ẹ̀ ẹ lè rí temple Elédùmarè, ẹ lè rí temple Ṣókó. Àwọn nǹkan tẹ́ bá ń wá kankan tẹ́ máa tọ̀ lọ ni ẹ máa fi ṣe. Bí a ṣe bá ṣe tàn kiri gbogbo ilé ayé nìyẹn. Bí ti àwọn Harvard University sọ pé ti 7,000 years ago láti pín. Ìgbà tó yá àwọn kan pín, wọ́n tàn lọ, wọ́n lọ South Africa, láti South Africa wọ́n gba Ethiopia dé Arab, láti Arab wọ́n lọ títí tí wọ́n fi dé China, wọ́n dá àwọn òrùlẹ̀ tí wọ́n ti ń ṣòwò tó ti ń ṣe. Níbi 70,000 years ago ilẹ̀ wa ru ní Indonesia tó bo oòrùn tí nǹkan kan kù mọ́ nílé ayé táwọn èèyàn kú lọ. Ó wá jẹ́ ibi méjì péré làwọn èèyàn ti survive. Ní àwọn tó sáwọ ihò àwọn àpáta tó wà ní Asia àtàwọn nílẹ̀ Yorùbá táwọn rí nǹkan díẹ̀ jẹ. Ìgbà tó yá
tí gbogbo ẹ bẹ́ẹ̀ sí ń ṣe tóun bẹ́ẹ̀ sí ń ràn padà àwa adúláwọ̀ àtúbẹ̀ sí ń tọ̀ padà àdá àwọn kíni ilẹ̀ àwọn òyìnbó wọn jáde títí bí 10,000 years ìgbà yẹn àwa ti dá àti Egypt àti Iran àti títí dé South China àwọn dúdú ti dá ṣùgbọ́n àtàwọn òyìnbó máa jáde ní òkun yẹn báyìí bọ́n ṣe gbógun wọn nìyẹn wọ́n ṣe pa gbogbo àwọn ènìyàn wọ́n pa wọ́n dé láti China wọ India wọ Iran wọ Egypt débi tí wọ́n fi dé Lake Chad ìgbà yẹn wọ́n ti di lárọ́bà wọ́n ti dàpọ̀ mọ́ dúdú láti Lake Chad wọ́n bọ́ sí Daura ilẹ̀ Haúsá wọ́n pa Ifá náà ń ṣe gbogbo bẹ̀rẹ̀ tẹ̀lé wọ́n pa láti bẹ̀ wọ́n bọ́ lọ sí Senegambia ó tún wáyá wọ́n tún ṣe padà sí Sokoto àwọn gbọ̀ngàn là ń bá fàǹsìn àwọn dẹran inú àwọn dẹran yẹn tẹ́ẹ̀rí nínú Bible tẹ́ẹ̀rí tí wọ́n pa tán pẹ̀ òun náà ló sì ń lọ yìí anyway ẹ̀ka máa fọ̀rọ̀ gùn bí nígbà tí ó ti gbà kọ̀ǹpù torí àwọn lárúbá yìí wọ́n tó wá rí àwọn gan wọ́n tó wá gba òyìnbó àwọn gan tó wà lórí òyìnbó fún bíi 500 years láti 700 títí dé 1276 nígbà tí òyìnbó ríbọn ló lé wọn sẹ́yìn ìgbà tó òyìnbó wá rí wọn tó lé wọn sẹ́yìn òyìnbó gan tó wá sí ilẹ̀ adúláwọ̀ ìgbà tó dọ́dọ̀ wa wọ́n rí ìrèké wọ́n fẹ́ gbin ìrèké ṣùgbọ́n àwọn ẹ̀fọn àti kòkòrò tó wà ní oko ìrèké ìṣe ló ń pa wọn lọ́dún mẹ́fà àbí ní àárín oṣù mẹ́fà wọ́n láti wá kó àwa lẹ́rú ìgbà tí wọ́n rí ẹni tó máa ta ẹrú lọ́pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń da ìbọn 400,000 ìbọn lọ́dọọdún náà dà sí láti dá wàhálà lẹ̀ ibẹ̀ ni àwọn Ọ̀yọ́ àwọn Ẹdó àwọn Ìgalà àwọn yẹn gbàbọn wọ́n kẹ́rù wọ́n fi ń gbalẹ̀ sí ìgbà tó wá máa yá ló di pé àwọn eléyìí nísìn àwọn tí wọ́n gbàbọn yìí tí wọ́n fi kó ẹrú tí wọ́n fi ṣe ìgbà tó máa di pé àwọn ẹrú yẹn tó pọ̀ jù ní Amẹ́ríkà tá a bẹ̀rẹ̀ láti ọdún Ògún wọ́n ṣe ọdún Ògún kan ní August 24, 1791 ibi tí àwọn adúláwọ̀ tán ti gbéradì nìyẹn tó ti jàjà òmìnira bí òyìnbó ṣe wò pé a lè máa wá kó ẹrú wá sí Amẹ́ríkà o ẹ jẹ́ ká máa kókó kó àwọn pípọ̀ yìí ní ẹrú ní orílẹ̀ wọn àwọn tí wọ́n ti kó ìbọn fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti sọra wọn di nǹkan pàtàkì ní àwùjọ àwọn Ọ̀yọ́ àwọn Ẹdó àwọn ẹnu ọ̀nà tó wọ́n á lo èdè wọn kan irú èdè Ọ̀yọ́ òun náà wọ́n fi wá kọ Báíbù wọ́n máa ní pé kí gbogbo wa tá wà ní area yìí ní agbègbè yìí kẹ́ pé èdè Ọ̀yọ́ yẹn là ń sọ ní ilẹ̀ Ìgbò wọ́n mú èdè Ọ̀nìṣà wọ́n ní pé gbogbo àwọn tó wà níbẹ̀ yẹn wọ́n kọ dictionary wọn wọ́n kọ Báíbù wọn pé èdè Ọ̀nìṣà ló fi di pé gbogbo àwọn kan wọ́n pera wọn nípò ṣùgbọ́n ní tẹ́lẹ̀ díẹ̀ náà wèrè yẹn wọ́n yí padà títí wọ́n fi dé ilẹ̀ South Africa ìgbà tó wá ṣàyàṣà tí ìgbà tó máa dé ibì kan làbá sí ní pé a ṣe ogun amúnisìn ní ìmọ̀ dípò kan lè dá ìjọba padà lọ́wọ́ àwọn ọba tí wọ́n ti pa àwọn tí wọ́n ti kọ́ ní àwọn skul wọn bí wọ́n ṣe ń múnisìn bí wọ́n ṣe ń jẹ àjẹpádúdé àwọn èèyàn gbé tọ̀pá fún àwọn ẹlẹ́wọ̀n ti wà ń bẹ̀ láti 1960 tẹ́gbẹ́ àwọn gan-an ẹlẹ́rú ni wọ́n amúniṣẹ́rú amúnisìn ni wọ́n ṣùgbọ́n wọ́n wọ àwọ̀ èèyàn dúdú bẹ́ẹ̀ ni nígbà tí ó yá àwọn torí wọ́n ti wá dá orí wa pọ̀ tẹ́ pé Yorùbá àti Ìgbò àti gbogbo wa táwọn àtẹ̀wá dára wọn meanwhile tẹ́ bá wo gbogbo àwọn civilization yòókù àwọn aṣọ mi gbogbo wọn mọ́ra wọn wá ò mọ́ra wa mọ́ àwa bẹ̀ sí ń pẹ́ra wọn ti pín wa sí wẹ́lẹ́wẹ́lẹ́ so tẹ́lẹ̀ ìbá fẹ́lẹ́ gbàjọba ó máa lọ bẹ́ àwọn lárúbá wa ní pé kán fún un jẹ àbí kó lọ bóyìnbó jẹ àwa kó kán fún àwọn olùkóra wa jọ until bí 2014 tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó kó gbogbo South àti Middle Belt àwọn àtẹlẹbá ọmọ adúláwọ̀ tó kó wọn pọ̀ lókè àwa ní 70% Nàìjíríà a lè máa lọ máa bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn òkè ọya àbí lọ́wọ́ òyìnbó láti gbàjọba kí dẹ̀ ṣe pé ìjọba tá a dẹ̀ ń wá náà ni pé ìjọba Afẹ́nifẹ́re fowó ìjọba Afẹ́nifẹ́re fún ọmọ àti àlàáfíà lọ́wọ́lọ́wọ́ yìí 20 million ní onílé 20 million ní Nàìjíríà owó pọ̀ jù ní gbogbo ilé ayé ní onílé bí 130 ní òde jẹun ọmọ òye lọ school òbí wọn gan wọn lówó fi ṣe ọrọ̀ ajé so níbi tá a wà ń sìn ni pé aláti padà aláti mọ ẹ̀ka jẹ
aláti gbogbo South Middle Belt aláti kó pọ̀ kalẹ̀ sọ pé ẹ̀yin olóṣèlú àti ẹ̀fẹ́ olóṣèlú mọ́ akọlù là ń wá kò yẹ yín sìn ẹ fún wa ní ẹ máa kọ́ 20,000 houses lójoojúmọ́ kiri Nàìjíríà torí bá a ṣe wáyé kiri Nàìjíríà 20,000 náà ń bí lójoojúmọ́ a ní 20 million tí ò nílé so lọ́dọọdún 6 million ní wọ ọbẹ̀ àdẹ́kọ́lé meanwhile tá bá fẹ́ wo nǹkan ní ọ̀rọ̀ ajé ibi méjì ló wà àwọn tó ń jẹ àtàwọn tó ń ṣe nínú àwọn tó ń jẹ ilé kankan ni ó mú ìdàgbàsókè àwọn tó ń jẹ because ẹni tó bá kọ́lé ara chair ara tẹlifíṣàn ara àwọn èèyàn ló ń ṣe ìwọ̀n ó máa provide iṣẹ́ fún wọn ní ibi tí àwọn tó ń ṣe nǹkan kankan nǹkan tó ga jù tẹ́ pé tó máa ń wò pé wọ́n kó iléeṣẹ́ jọ pọ̀ tó ní irin tó ní chemical tó ní glass tó ní electricity tó ní gbogbo ẹ̀ òun ni railway nǹkan táwọn aṣọ sì ni pé kí ìjọba kó máa kọ́ kìlómítà 10 lójoojúmọ́ títí máa fi dé pé gbogbo local government ní Nàìjíríà 774 ìkan nínú wọn gbogbo wọn ló láti ní station tá a bá ṣe yẹn ìgbà ìlà tó máa rí ọ̀rẹ́ àwọn kan máa tàn á jẹ wọn kan manifesto tó bá yá irọ́ náà ni ìwélé iṣẹ́ wọn wọ́kàn ń burú sí i so kó táwọn sọ sí ni pé yàtọ̀ sí yẹn náà wọ́n láti àwọn ọba wa torí ní gbogbo tó máa sọ pé àwọn tẹlẹ̀bá ọmọ adúláwọ̀ ní Áfíríkà yìí Ọọ̀ni of Ifẹ̀ ní olórí wọn tó máa sọ pé àwọn adúláwọ̀ lárúbáwá sọ́kànnà tó kó tó lọ́ka wọn ó yẹ káwọn méjèèjì àti gbogbo àwọn ọba tó kù kí wọ́n papọ̀ àwọn gangan ló yẹ kó máa ṣe INEC because tẹ́ bá ń ṣe ìjọba tẹ́ ẹ̀ gbé àṣà yín sí báwo ni ò ṣe ní sólè báwo ni ò ṣe ní sí corruption tí ẹgbẹ́ ní sọ corruption torí kò sí ẹ̀kọ́ ń ṣe kán ẹ̀kọ́ kọ́ àwọn kan sí kí ni àṣà yẹn kí ni àṣà wa kí ni ọlọ́run ẹ̀san tí àwa gbé débi kò sínú bẹ́ẹ̀ àwọn kan sọ pé tó máa bẹ̀rẹ̀ sí ń fi Ògún búra àwọn olóṣèlú ìwọ̀n ni máa kó wa jẹ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kí wọ́n dá padà ṣùgbọ́n ó dùn sọ ni kí ló máa lọ gbàjọba lọ́wọ́ àwọn jẹgúdújẹrá tó wà ń bẹ̀rẹ̀ sí àwọn èèyàn ní bá ṣe ṣe tẹ́ bá rí bí nígbà tẹ́ ẹ̀ fi àṣà ṣe tẹ́ ẹ̀ fi ti Ifá ṣe tẹ́ ẹ̀ fi ti ẹ̀rín ẹ̀rí pé láti 1951 a ṣe ọdún 16 àdá àtúnfi ọdún 16 àtúnfi bàjẹ́ àtúnṣe ọdún 16 àtúnfi dá 1951 àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti 1951 dé 1967 ó dá láti 1967 dé 1983 ó tún bàjẹ́ láti 1983 dé 89 dé 99 láti 1999 dé 2015 ó dá a tún ti bẹ̀rẹ̀ sí àti ọdún 8 2031 tá a bá dákẹ́ ní ìdúró tá a bá wo bá ṣe máa ṣe nìyẹn òye fún wa sọ fún wa pé tí ẹ bá gbé àṣà yín wọ politics òṣèlú yìí kò lè sí àṣà kò lè sí rere nínú bẹ òun la fi ń sọ pé àwọn kan táwọn wà nìyẹn kí àwọn bá wà ọgbà ẹnẹ kí ìjọba kó máa kọ́ 20,000 houses lójúmọ́ kó máa kọ́ railway 10 kan tí China ń ṣe nìyẹn kan tí India ń ṣe nìyẹn kan tí America ṣe nìyẹn gbogbo olóyìnbó tẹ̀lé tí wọ́n ṣe tó léyìn láàrin ní 1915 ni wọ́n ṣe o bàbá olówó wa náà try láti ṣe ń gbà yẹn ṣùgbọ́n gbà tó yá tó máa fi 1979 wọ́n kó IMF wọ́n kó sínú àwọn ẹbẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí dá wa padà sínú oko ẹrú nísìnyí kò dáa nígbà tí ṣe nìyẹn.